Hello, hello, ẹ̀yin èèyàn mi. Gàgà ń tú àrùn ha. Nǹkan ń bẹ, nǹkan ń bẹ. Àṣé Tóbi lọ́ba àbí ṣé Tóbi ni no Títílayọ̀. Títílayọ̀ Àṣàbí. Girlfriend kábíyèsí ìgbà kan tó fẹ́ wọlé pẹ̀lú tó ti wọlé tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè. Tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe wèrè tó ti ń kọ sí Naomi. Kó ṣe báyìí ló bá ń ṣe gànrìgàn tó ń ṣe gàngàn. Ìgbéraga pọ̀. Wọ́n fi pèlè kábíyèsí yẹn pé àtẹrú àti olòṣì ló lè wọ bẹ̀ anyhow. Bí àwọn tó kọ́kọ́ wọlé tó ń ṣe gàlégàlé, tó ń tẹ gàlégàlé. Wọ́n mọ̀ pé ẹ̀gún máa gún wọn lẹ́sẹ̀. Ǹjẹ́ kò sí máa gún wọn báyìí? Ó ti ń gún wọn ní ìsinmi ìdúró sí ìbẹ̀rù sí. Fẹ́ni tó gbódòrò. Bẹ́ẹ̀ ni. Kò sí nǹkan tí èèyàn gbìn láyé yìí tí ò ní ká o. Wọ́n ní Títílayọ̀ Àṣàbí. Wọ́n bá ní ó gbóyún wá. Ǹjẹ́ kìí ṣe last week náà sọ ọ̀rọ̀ pé ó gbóyún wá. Wọ́n kó gbóyún lọ fún kábíyèsí kó sọ pé òun ti lóyún. Òun máa ṣe gbé òun máa ṣe. Mi ì sí ẹ̀ ní interest. Mo ní wọ́n kóra wọn sọ́hùn jàre. Torí wọ́n bẹ̀rẹ̀. Tádé níbo ni Títílayọ̀ ti ń bọ̀. Látọdún tó ti lọ. Lóhùn lóyún. Wọ́n ní àwọn èèyàn ṣá. Ìbàjẹ́ èèyàn máa dá sí Olúwa dúró. Ló bá tán o. Ló bá ní Títílayọ̀ tó padà wá o. Ó ní kábíyèsí ló fún òun lóyún. Kábíyèsí tí oyún ni o. Òun ṣe kíní o tó ń pariwo láàfin. At the end of the day wọ́n ní kábíyèsí ṣáà fi ọlọ́pàá àwọn DSS tó ní kán lọ arrest ẹ̀. Kán bá wọn tọ́jú ẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ tọ́jú ẹ̀ o. Ẹ má nà níbi tí tó máa ti collapse o. Because wọ́n ní ó lóyún. Ó dẹ̀ lè lóyún náà lóòótọ́. Ṣùgbọ́n ẹ má nà níbi tó ti máa harm ẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní wọ́n ṣe mú lọ nìyẹn. Wọ́n ṣàtọ́jú ẹ̀. Wọ́n ní kò jẹ́wọ́. Ó ṣà ní kábíyèsí ló lóyún. Kábíyèsí ló lóyún. Bí àwọn fífi yẹn ṣe àwọn ọlọ́pàá tó lọ sọ fún kábíyèsí kò jẹ́wọ́ o. Kò ṣe o, kò mọ̀ o. Ó ṣà sọ pé oyún lóyún bàbá wa Ọjájá o. Fine. Ó mà ṣe o. At the end of the day, ojú kábíyèsí rí o. Oríṣiríṣi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ náà ṣàfihàn rẹ́ kábíyèsí wa. At the end of the day, wọ́n ní kábíyèsí ní ìta tó ṣe é kù. Ṣé kò fẹ́ jẹ́wọ́ ni? A tún máa ṣe another strategy. Ẹ̀yin ọlọ́pàá, ẹ tún lọ ṣe báyìí. Tẹ bá dé kíní, ẹ sọ fún un. Kúkú jẹ́wọ́ àwọn ọlọ́pàá. A lówó ta máa fún ẹ. Don't believe you me. Torí iṣẹ́ wa ni. A fẹ́ kó sòótọ́ fún wa. A máa fún ẹ ní 5 million. Bí wọ́n jọ bẹ́ẹ̀ sí 5 million. Tó bá jẹ́wọ́ fún wa, a dẹ̀ fún ẹ ní 5 million. A mọ̀ pé a rí gbà lọ́wọ́ kábíyèsí padà ní owó wa o. Kó fi iṣẹ́ tiwa. Káwa kó fi iṣẹ́ wa gbé wa lárugẹ. A fún ẹ. Ìkànnì pé wọ́n á fún ẹ. Ọ̀gá ọlọ́pàá ní 5 million pé màá fún ẹ. Ẹ jẹ́wọ́ òótọ́ fún wa. Jẹ́wọ́ ẹ tó lóyún. Torí a mọ̀ pé kìí ṣe kábíyèsí. Wá sí kábíyèsí ti ríra yín last. When a fún ẹ 5 million. 5 million yẹn tó bá sọ ń sìn a máa transfer fún ẹ. Ó wá ní ẹ̀wọ̀n ajẹ́ pé ṣùgbọ́n òun kọ́kọ́ fẹ́ rí 5 million yẹn. Tó bá ti lè transfer 5 million yẹn kó òun á jẹ́wọ́. Ọlọ́pàá yẹn ní wá jẹ́wọ́. Bó ṣe wá transfer 5 million sínú àkáǹtì ẹ̀. Wọ́n wá pe kábíyèsí. Pé kábíyèsí báyìí ló sọ àgànmọ́ mọ̀ ṣe. Ó mà sọ pé òun á jẹ́wọ́. Wọ́n ní bí kábíyèsí kan ṣe transfer 5 million fún àwọn ọlọ́pàá ní. Fáwọn ọlọ́pàá yẹn ṣe transfer 5 million sínú àkáǹtì Títílayọ̀ Àṣàbí. Wọ́n ṣe transfer owó yẹn sí. Owó yẹn ti wá dúró ti rà láti fine. Ó ní òun á jẹ́wọ́. Tó bá ní òun kàn ní kí òun fi gbowó lọ́wọ́ kábíyèsí. Kí ló ń jẹ́ oyún bíbá ọjọ́ òru òun àti kábíyèsí ti ríra last. Wọ́n ní tí a bá dẹ̀ rí bó ṣe oyún yẹn bíi pé wọ́n ló wá tú kíní tó so sára tó so gbogbo wá fi hàn àwọn ọlọ́pàá pé òun kàn lò fún kábíyèsí láti fi gba owó lọ́wọ́ ẹ̀.
Àwọn èèyàn wá sọ, àwọn ọlọ́pàá ní that's very good. Iṣẹ́ gidi ló ṣe fún wa yìí o. Iṣẹ́ gidi ló ṣe fún wa. Thank you very much. Bí àwọn people yẹn ṣe wá lọ pé kábíyèsí ó ti jẹ́wọ́ o. Ẹ wá rí gbogbo jàǹkárìwọ̀ tó kó síkùn tó ní ẹ̀yin ilẹ̀ fóun lóyún. Àṣé ó ní kì í ṣe oyún, kóun kàn fẹ́ fi gbowó lọ́wọ́ kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní tí ẹ ti bàjẹ́, tí ẹ máa bàjẹ́ lọ. Ṣé rówó mi kó ẹ máa gbà padà lọ́wọ́ ẹ tó lóun ò fún lówó yẹn. Kábíyèsí, àwọn ọlọ́pàá ní, ṣé ó ṣe é ṣe bẹ́ẹ̀? Kábíyèsí ní kí ni? Ẹ bá mi sọ fún pé kó dá owó yẹn padà. Pé tí ó bá jẹ́ bẹ́ẹ̀ pé a rí náà kànga. Àwọn ọlọ́pàá sọ fún pé ń gbọ́ owó yẹn o ti jẹ́wọ́ fún wa, yá dá owó padà. Ló bá ní àtọ́ á máa pa òun kan pa òun. Ṣé rí owó tó ti wọnú àkáǹtì òun ò rò pé òun lè mú jáde. Kán lọ sọ fún kábíyèsí pé òun ti gba owó yẹn kó òun sì jẹ́ pé láyé òun ò ní gbé owó yẹn padà. Wọ́n ní kábíyèsí, wọ́n tún sọ kábíyèsí ni. Wọ́n ní kábíyèsí kí la fẹ́ ṣe fún ọmọbìnrin. Torí tá bá ní ká mú law to her hands pé ó máa ga o, ó máa jẹ̀bi o. Pé kábíyèsí ebi ló dẹ̀ máa pa kú. Ebi ló máa pa kú pẹ̀lú owó tó gbà lọ́wọ́ òun. Kábíyèsí wá ní kọ́fì. Kábíyèsí wá rẹ̀. Wọ́n ní kábíyèsí ní kọ́fì ilẹ̀ pé ebi ló ń pa. Instead kó sọ pé owó yìí o, owó lòun fẹ́ lọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí tó wá kó sọ pé òun nídìí owó. Òun á fún. Torí ó ti pẹ́ tó tẹ lọ. Kò sówó lọ́wọ́ ẹ̀, ó ń wá owó ni. Pé kábíyèsí wá ní kán kúkú filẹ̀, kán má wulẹ̀, kán túlẹ̀ kó máa lọ. Ó ní bó ṣe túlẹ̀ nìyẹn tó lọ. Ó ní ṣé believe yìí pé bó ṣe tú Títílọlá Àṣàbí, wọ́n ṣe túlẹ̀. Wọ́n ní kò tí ì rìn tó ẹsẹ̀ bàtà 4 àbí 5. Pé ṣe ló dẹ̀ ṣubú dẹ̀ fọṣẹ̀ rọ̀. Wọ́n ló fẹsẹ̀ kó ti ní dislocation. Bó bẹ̀rẹ̀ sí ní pariwo, kán gbà òun, kán bá òun pa àwọn ọlọ́pàá. Wọ́n láwọn ọlọ́pàá dẹ̀ pé Títílayọ̀, kó tó jẹ́ ló ti yú ẹ. Wọ́n ní kábíyèsí sọ pé owó tóun fún yẹn, pé kó lọ jẹ́ síkùn, kíkùn ẹ máa wú ń bẹ̀. Wọ́n ní nǹkan tí kábíyèsí, that is ọ̀rọ̀ kan tí kábíyèsí sọ. Kó jẹ́ kíkùn ẹ wú, kó jẹ́ kíkùn ẹ kún. Wọ́n ní that is kábíyèsí kàn lè dédé sọ yẹn náà because of ìtara. Pé tí ó bá jẹ́ ọgbọ́n táwọn lò, ṣé mọ̀ pé bọ̀bọ́ yìí lady yẹn fẹ́ ba orúkọ òun jẹ́. Olúwa ṣe pé kán filẹ̀ kó máa lọ. So yìí máa ṣe kékeré. Kábíyèsí. Ṣé rí kábíyèsí? Ọlọ́run ló máa kó kábíyèsí ẹ̀. Ọ̀rọ̀ obìnrin. Ó dàbí pé wọ́n fi gbogbo eléyìí kọ́ kábíyèsí lọ́gbọ́n. Tó bá rí obìnrin kó yá tètè dijú ẹ̀. Kó dijú mọ́ rí. Ó yá tí Naomi bá ti lè rápálá wọlé, tí Naomi tó bá ti yege, tó bá ti wọlé sí ààfin, kí kábíyèsí kó sọ gbogbo ọwọ́ àwọn obìnrin kó sọnù. Torí ẹ̀ mọ irú àwọn obìnrin tó tún máa di ẹhànnà, tó máa ti múra tán láti wá sọ pé wọ́n fẹ́ tẹ̀ sí kábíyèsí. Kì í ṣe gbogbo obìnrin lè yan àwọn tẹ́ ẹ̀ ń rí yẹn. Àwọn kan wá láti inú odò, àwọn kan wọ́n di èrè, wọ́n kàn tọ̀nà sí èèyàn ẹlẹ́ran ara. Ẹ kàn máa wò wọ́n pé èèyàn ni wọ́n. Ètò wà nù wọn, ẹranko ló pọ̀ jù, ejò dẹ̀ wà nù wọn. Torí táwọn bẹ̀rẹ̀ sí ní ṣe deliverance fún àwọn, kí wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì kẹ́ lọ wo gbogbo oríṣiríṣi àwọn ìránṣẹ́ èṣù tó ń wọnú ṣọ́ọ̀ṣì tí iná mú wọn, tó Holy Ghost fire. Tó bá pò Holy Ghost fire sí wọn lórí báyìí, ẹlòmíì máa dejò, ó máa rìn lọ ni. Ẹlòmíì kẹ̀dẹ̀ rí, ó máa ní wọ́n ní òun lára. Ẹ bá rí bó ṣe máa lọ́ bí ejò, tó máa lọ́ bí ejò, tó máa rìn lọ. Tẹ bá dé ibi tí wọ́n ti ṣe deliverance. Torí ẹ̀ kábíyèsí eléyìí ti kọ̀yìn lọ́gbọ́n ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ fobìnrin lẹ̀, àwọn obìnrin àjèjì, àwọn ìtẹ́kọ́ sáàfin wọn tí ìdèjì tí tọ́rọ́ deliverance bá wọnú ààfin yẹn, ẹ rí pé ẹlòmíì nù wọn, paramọ́lẹ̀ ni wọ́n. Ẹ rí pé ẹlòmíì ìránṣẹ́ èṣù pọ́nbélé. Ẹlòmíì kẹ̀dẹ̀ rí ó rìn wá láti inú aginjù. Ẹlòmíì wá láti inú odò. Bẹ́ ṣe rí wọn yẹn, ẹ kàn ń fojú wò wọ́n pé èèyàn ni wọ́n. Wọ́n ṣe èèyàn o. Abàmì ló pọ̀ jù ńbẹ̀. Kábíyèsí bẹ́ẹ̀ ni. Mo ní kí n mú eléyìí wá sí etí ìgbọ́ ẹ̀yin èèyàn wa. Kẹ́ pín iṣẹ́ yìí kó dé ibi tí kábíyèsí wà. Ẹ sọ wípé Independent 7
Independent 7 ló sọ̀rọ̀ yìí pé kábíyèsí kan ṣọ́ra pẹ̀lú àwọn obìnrin torí bọ́n ṣe wà yẹn tó bá ní kí wọ́n á ṣe deliverance nínú ààfin wọn yẹn á rí wọn rí wọn rí á mọ orú èèyàn tí àwọn gbé sáàfin. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá subscribe, kẹ́ dẹ̀ fi tó kù sọ mi comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.